Ìbò Ọ̀ṣun 2022 adájọ́ ní dandan ni kájọ Inec wá ìwé-ẹ̀rí Adémọ́lá Adeleke jáde. Onídàájọ́ Tatsi Kume tó jẹ́ alága ìgbìmọ̀ tó ń gbọ́ ẹ̀sùn tó súyọ nínú ìdìbò gómìnà tó wáyé nínú oṣù keje nípínlẹ̀ Ọ̀ṣun ti dájọ́ pé kí àjọ Inec mú ìwé-ẹ̀rí tí gómìnà tuntun Adémọ́lá Adeleke fi kalẹ̀ fún wọn lọ́dún 2018 tó kọ́kọ́ díje wá sí kóòtù. Nínú ìdájọ́ tí kò ju 20 ìṣẹ́jú lọ ọ̀hún ni Kume ti sọ pé àṣẹ tílé-ẹjọ́ pa ni pé kí kọmíṣánná àjọ elétò ìdìbò lọ́sùn mú fọ́ọ̀mù tí Adeleke fi ṣe àkọsílẹ̀ àwọn ìwé-ẹ̀rí tó ní lọ́dún 2018 sílẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àríyànjiyàn ló wáyé lórí ẹ̀ níjókòó tó kọjá tí àwọn ìgbìmọ̀ sì sọ pé àwọn yóò gbédàjọ́ kalẹ̀ lórí ẹ̀ lónìí. Onídàájọ́ Kume sọ síwájú pé níwọ̀n ìgbà tílé-ẹjọ́ kò tí ì gbé ẹsẹ̀ kúrò lórí àṣẹ tó pa pé kí àjọ elétò ìdìbò mú fọ́ọ̀mù náà wá, ó di dandan kí wọ́n bọ̀wọ̀ fáṣẹ ilé-ẹjọ́. Lẹ́yìn náà ni wọ́n sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 1 oṣù kejìlá ọdún yìí. Tẹ́ ò bá gbàgbé, nígbẹ́jọ́ tó kọjá ni kọmíṣánná fún àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun dókítà Mutiu Agbókè sọ fún ìgbìmọ̀ tó ń gbọ́ ẹ̀sùn tó súyọ lẹ́yìn ìdìbò gómìnà lọ́ṣun pé kò sí sàtífíkẹ́ẹ̀tì tí gómìnà tuntun sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adeleke lò lásìkò tó fẹ́ díje lọ́dún 2018 lákàtà àjọ náà mọ́. Sàtífíkẹ́ẹ̀tì yìí ló ṣàtúpalẹ̀ àwọn ìwé-ẹ̀rí tí Adeleke sọ pé òun ní nínú fọ́ọ̀m CF001 tó fi díje dupò gómìnà lọ́dún náà lọ́hùn-ún. A ó rántí pé ìgbìmọ̀ náà ti fún agbẹjọ́rò fún gómìnà Gboyega Oyètọ́lá àti ti ẹgbẹ́ òṣèlú APC láǹfààní láti fìwé pe kọmíṣánná fún àjọ elétò ìdìbò ọ̀hún láti kó àwọn ìwé-ẹ̀rí Adémọ́lá Adeleke wá sí kóòtù. Nígbà tí ìgbìmọ̀ náà jókòó lọ́jọ́ túsìdẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ni agbẹjọ́rò Oyètọ́lá Olóyè Akin Olújìmí tó jẹ́ amòfin àgbà rán ilé-ẹjọ́ létí nípa ìwé tí wọ́n fi ránṣẹ́ sí REC lọ́jọ́ 15 oṣù kọkànlá ọdún yìí àti pé ohun tí kọmíṣánná náà bá sọ ni yóò jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ ohun tí ẹlẹ́rìí kejì tí olùpẹ̀jọ́ fẹ́ pè yóò jẹ́rìí lé lórí. Agbẹjọ́rò fún olùjẹ́jọ́ àkọ́kọ́ tó jẹ́ àjọ INEC Paul Ananaba sọ fún ilé-ẹjọ́ pé kọmíṣánná àjọ náà ti rán aṣojú kan wá. Aṣojú ọ̀hún Shehu Muhammed, ẹni tó jẹ́ igbákejì ọ̀gá àgbà lórí ọ̀rọ̀ ìdìbò àti ìṣàkóso ẹgbẹ́ òṣèlú, ṣàlàyé pé fọ́ọ̀mù CF001 tí Adeleke fi kalẹ̀ lọ́dún náà kò sí lákàtà wọn mọ́. Ó nílùú Àbújá ni wọ́n mú fọ́ọ̀mù náà lọ. Ẹ̀dà rẹ̀, ìyẹn fọ́tòkọ́pì nìkan ni wọ́n mú wá sí ọ́fíìsì àjọ náà lóṣogbo. Ó ní fọ́ọ̀mù EC8A làwọn ní lọ́wọ́. Ṣùgbọ́n agbẹjọ́rò fún olùjẹ́jọ́ sọ fún kóòtù pé ní kété tí ilé-ẹjọ́ ti béèrè fún àwọn sàtífíkẹ́ẹ̀tì náà ló yẹ kí REC ti ránṣẹ́ sí olú ilé-iṣẹ́ náà l'Àbújá láti bá a fi ránṣẹ́. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.